Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. A kí yín káàbọ̀ sórí ètò wa tí a ti máa ń lára wa lọ́yẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam. Bóyá ẹ̀rán tí pàá máa sọ fún yín pé ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní taraktu fikum amrayn lan tadillu ma tamassaktum bihima kitaballahi wa sunnata rasulihi. Nígbà tá Nábì ó fi papòdà ó ní nǹkan méjì ló ń fi ilẹ̀ fún yín tẹ́ ẹ bá tẹ̀lé ẹ̀ ní ṣìnà. Al-Qur'an tí í ṣe ọ̀rọ̀ látọ̀dọ̀ Ọlọ́run tó sọ̀kalẹ̀ fún mi láàrin 20 ọdún àti mẹ́ta àti tí í ṣe gbogbo tí bá jẹ́ authentic hadith kẹ́mọ̀ tẹ̀lé. So Ọlọ́run ó ṣe wá ní sáà lórí kárí àlìjánnà wọ̀. Lónìí a wá kọjá lọ síbi tí ń dùn èmi àti ìwọ ìṣòro tá a ní lágbàáyé nísìnyí a kọjá lọ síbẹ̀. Gbogbo wa náà láti mọ̀ yí pé orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú Israel wọ́n gbógun ti orílẹ̀-èdè Iran. Eléyìí sì ṣàkọ́kọ́ t'Amẹ́ríkà ó dàrú eléyìí wò. Ó kọ́ Iraq sí Iran, ó kọ́ Iran sí Iraq. Àwọn méjèèjì bẹ̀rẹ̀ ogun láàrin ara wọn wípé sẹ́yìn lẹ́ lágbára ẹlẹ́po ń bẹ lọ́dọ̀ yín ẹ fi ara yín lè mọ̀ ni. Ó purọ́ mọ́ Iraq, ó purọ́ mọ́ Iran, ó purọ́ mọ́ Libya. Gbogbo àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó jẹ́ orílẹ̀-èdè mùsùlùmí yìí Amẹ́ríkà sọ wọ́n doníjà ara wọn láti nípa pé ó purọ́ mọ́ wọn pé wọ́n nígbà wọ́n láwo. Ìgbà wọ́n destroy àwọn orílẹ̀-èdè yẹn tán wọ́n padà rí pé aráyé padà rí pé irọ́ ni wọ́n ń pa. Wọ́n fẹ́ gbé wọn lọ́lẹ̀ ni wọ́n fi ṣe nǹkan ṣe fún wọn. Lónìí ọ̀rọ̀ wọn gbogbo nǹkan la fẹ́ sọ. Nǹkan tí wọ́n tẹ́lẹ̀ kí wàhálà àtẹlẹ́pọ̀ yìí tó dé kógun t'Amẹ́ríkà pẹ̀lú Iran tó ṣẹlẹ̀ nǹkan tí wá wọn dojú kókó báyìí pé bó o láàṣẹ kí ni solution. Àwọn àfáà náà látọ̀ lọ. Àfáà wa tá a gbé wálé al-Imam al-Sheikh Abdullah Salati. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah. Ọ̀rọ̀ tí a gbé wá báyìí náà lélẹ̀. Nǹkan wọ́n tayọ ogun Amẹ́ríkà Israel pẹ̀lú Iran ló sì fà á. Iran ò sì béèrè fógun, Amẹ́ríkà pẹ̀lú Israel ló kógun lọ jà wọ́n. Mo sì fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n ṣe mùsùlùmí tá a máa wo Israel pé orílẹ̀-èdè tó pure ni. Bí wọ́n bá pure wọn ò ní lọ pa àwọn Palestinians ní iye tí wọ́n lálàá sí. About 600 people ni wọ́n pa ní fún iye nítorí lọ́dún kan tán fi ń rọ àgbálù wọn tí wọn ò sì ṣe wọn tó ipá wọn ni wọ́n gbà wọ́n lálejò sórí ilẹ̀ wọn. Israel kò níbi tí wọ́n wà nísìn Palestinians náà ní wọ́n tọrọ àyè náà fún wọn. Bàbá wa Ọlọ́run jẹ́ á rí yín pẹ́. Anakumullah. Ọ̀rọ̀ ohun ibi tí mo ti fẹ́ gbé yàtọ̀. Anakumullah. Ibi tí mo ti fẹ́ gbé ni pé nǹkan wọ́n. n tí fẹ́ lọ bẹ̀. Anakumullah. Ìgbẹ̀yìn ní lọ bẹ̀. Masha Allah. Ibi tí mo fẹ́ lọ ni pé ta ni jẹ́ Iran. Tọ́ orílẹ̀-èdè wo ní jẹ́ Iran? Kí ló produce lánàá? Allahu Akbar. Tá a bá ń sọ pa ìsìláàmù lónìí Iran ló ní ìsìláàmù. Allahu Akbar. Àwọn Pàṣà ni wọ́n ṣe Lárúbáwá. Bẹ́ẹ̀ni Persians ni wọ́n. Síbẹ̀síbẹ̀ mi lọ bẹ̀ mo lọ́jọ́ mẹ́wàá ń bẹ̀. Síbẹ̀síbẹ̀ gbogbo ẹni tó jẹ́ àfàlẹ́ Lárúbáwá lónìí náà àwọn Iran lọ́pọ̀lọpọ̀ àfa wọn. Allahu Akbar. Àwọn là ń pè ní Lárúbáwá pè ní Fárísì.
Buhari àti mùsùlùmí Fàrísì ni wọ́n, Ìránù ni wọ́n. Muhammad Tirmizi Ìránù ni wọ́n. Bẹ́ẹ̀ni àwọn tó kọ àdísì ànábì nù fa. Tí ẹ bá wá sọ pé ọ̀rọ̀ alákìídà tíra tí ń lìdí àkìídà òun ni Sharh al-Muwaqifu Sadudeen Taftasani Ìránù ni. Tí ẹ bá ń sọ̀rọ̀ language ṣe mọ̀ pé ẹni tó ṣe wọ́n ṣe lárúbáwá o, ẹni tó ṣe medicine ó yàtọ̀ sí ẹni tó ṣe English. Bẹ́ẹ̀ni tí ẹ bá ń sọ̀rọ̀ pa ẹni tí ẹ bá fẹ́ sọ èdè lárúbáwá ibi tí ẹ lọ wà ní ọjà igi náà wò ọmọ náà wò ẹni tó ní gbogbo náà wò pátá sí ìbàwé Fàrísì ni. tí ẹ bá ń sọ̀rọ̀ pa TB Ibn Sina Ibn Sina Fàrísì ni. tí ẹ bá ń sọ̀rọ̀ pé TB ni pé medical àkọ́kọ́ doctor tó di tẹ́ẹ̀tì kan báyìí tí gbogbo àwọn Yúróòpù náà lọ lè gbàwé rẹ̀ tí wọ́n ń kà. táwọn èèbó kọ́ níbẹ̀ tí wọ́n fi di medical doctor wọ́n di professor ńbẹ̀ ọ̀dọ̀ àwa mùsùlùmí ló ti bẹ̀rẹ̀ Iran ló ti bẹ̀rẹ̀ Ibn Sina. tẹ́ ẹ bá ní àáfàá wo ní Sufi tó ní àgbà àmọ́ ní Hasan al-Basri ọmọ Iran ni. tí a bá ń sọ àwọn ìmáàmù mẹ́rẹ̀ ni ọ̀gá wọn ni Abu Hanifa Iraq ni wọ́n bí sí àwọn ọmọ Iran ni. Allahu Akbar. níwọ̀n pa díẹ̀. historical background Iran lẹ sọ fún wa. Iran ló produce àfáàjù. La ilaha illallah. tá a bá wá lọ́dọ̀ lárúbáwá ẹ tó tún produce àfá Palestine. Imam Shafi ọmọ Palestine ọmọ Gaza. Allahu Akbar. Ijiri al-Asqalani tó ṣáàrù sọ Buhari ọmọ Palestine. Nabulu Abdulgani Nabulu sí ọmọ Palestine. Yusuf Nabahani ọmọ Palestine. àwọn tẹ bá rí kí n padà sọ́dọ̀ Iran ilẹ̀ wọn dàbí ilẹ̀ Nàìjíríà ni ẹ débẹ̀ wọ́n tún gbé wa lọ sí Kum. gbogbo nǹkan ní ṣẹlẹ̀ ń bẹ ó ní gold yàtọ̀ sí epo. tẹ bá ní ọmọ tèpo mọ́ Iran ò lọ ìta lọ ra mọ́tò wọlé gbogbo mọ́tò tí wọ́n bíúdì òun náà ìlú ilẹ̀ ní ti ń bíúdì rẹ̀ ó sì ní agbá láti ṣe bọ́ǹbù chemical weapon ìgbà wo ọlágbára. wọ́n ṣe láti lè fi defend ara wọn ò pa wọn. ẹ rí i pé kò tọ́ọ̀tì ẹnìkan. ní 95 mo wà ní Egypt wọ́n pẹ̀lú kan ní Emirate wọ́n pè ní Kuntu Sugura Kuntu Kubura Abu Musa. Iran ní àwọn ìlú wọn ni but wọ́n fọ́ọ̀lù sí Emirate wọ́n fi ìyà jẹ wọ́n bẹ́ẹ̀ wọ́n ti rí pé àwọn passers ni wọ́n ò treat wọn ó sì gbà á ó sì sọ wọ́n di state kan nílùú rẹ̀ ó sì ń tọ́jú wọn anybody ò sọ̀rọ̀ torí pé kò fìyà jẹ wọ́n wọ́n pa àwọn nìkan ní Akradi àwọn Kurdistani ìgbà tí àwọn Europe rí i pé wọ́n ní àgbà wọ́n mọ ogun jà àwọn ni wọ́n gba Kílíà àwọn ni wọ́n gba Kudus padà inú wọn ni Salahuddin Ayyubi ti jáde wọ́n wá fọ́ wọn wọ́n gbé kan sí Iraq wọ́n gbé kan sí Iran wọ́n gbé kan sí Syria wọ́n gbé kan sí Turkey ó yẹ kán fún wọn ní country kan wọ́n ti rí pé wọ́n lágbà bẹ́ẹ̀ ni Amẹ́ríkà ti wá rí Iran bẹ́ẹ̀ dẹ̀ ni Amẹ́ríkà ọrọ̀ ajé rẹ̀ ilẹ̀ Lárúbáwá ló wà Amẹ́ríkà ló jẹ gbèsè jù láyé ẹ lọ wo nù tán eré atẹ́gùn ni mo wà yìí ẹ lọ béèrè pé ta ló jẹ gbèsè jù láyé Amẹ́ríkà ni ibo ni tí wọ́n á rówó jù láyé ilẹ̀ Lárúbáwá ni torí pé gbogbo àwọn ìlú yìí ni wọ́n ti Ìránù gọ́ọ̀fù kan náà ni wọ́n síta dual khalij síta àwọn mẹ́fà ni wọ́n Saudi Kuwaiti Iraki Emirate Qatar Oman àwọn mẹ́fẹ̀ẹ̀fà wọn Ìránù ti wọn. Amẹ́ríkà ní gbogbo bẹ́ẹ̀ ni Amẹ́ríkà wà ní bẹ́ẹ̀sì sí. ló ní ọmọ ogun sí ó ti ní iye tí ń gbà lóṣù ní millions of dollars. àti Saudi àti Kuwait àti Iraq àti gbogbo wọn àti Bahrain tí ó ní eléyìí lágbára jù yín lọ yóò dààmú yín àfi kí n mọ tó bá sì rí pé owó ti fẹ́ tán tó bá rí pé owó fẹ́ tán yóò wá kọ́ wọn síra wọn kí ni fi rí wọn kọ́ síra wọn Lárúbáwá ọ̀fẹ́ kù lérí àga tẹ wà kọ́dà kan ní kó mú gbogbo ìlú rẹ̀ wá yóò fà ìlú rẹ̀ kalẹ̀ kó n sáà ti mọ ẹbẹ lérí ọlá rẹ̀ tí ń ṣe àga
ó ti rí i pé monarchy ni wọ́n èyí tí ò lo monarchy ẹ wo Kawuwa ní Egypt bẹ́ẹ̀ni èyí tó lo 34 years èyí tó lo 40 years èyí tó lo 70 years ó ti rí i pé wọ́n fẹ́ fà gálẹ̀ yóò wá ní kó ṣe kí ni kọ̀ọ̀kan wọn síra wọn. ẹ wò Iraki ọgọ́rùn-ún ọdún sísè Iraki ò lè tí ì gbérí ẹ wò Libya ẹni tó ṣe tó Thawra Libya tí wọ́n ṣe demonstration kọ́ìdù Thawra Libya in 1969 ní September Colonel Gaddafi ẹ sì rí i pé mẹ́mẹ́ rẹ̀ ọmọ ìlú ṣe ń gbádùn tó bá jáde wọ́n fún ọ ní pan fàfọ̀fọ̀ ọmọ Libya ló nílé wọ́n sì kọ́lé fún ọ wọ́n sì mú ọ lọ stadium wọ́n lè ṣe ìyàwó fún ọ ò ní sàn kẹ́kẹ́ lórí ìyàwó ìjọba ní gbé gbogbo bùkátà kó tó di pé Amẹ́ríkà kó wàhálà bá wọn. kó tó wá rí i pé Áfíríkà ni ẹ rí i pé Gaddafi ò sí tẹ bá dọ̀dọ̀ Gaddafi mo rí Gaddafi láì mọ iye gbà Cairo yóò máa bá yín ṣeré lóbìnrin sí ní security rẹ̀ àwọn obìnrin ni yóò sì lọ sọ mọ́ra bí àwọn ọsọ bí àwọn nísinsìnyí rẹ̀ wá rí i pé àyè yìí tún gbádùn yín àyè wọ́n sì làálàá sí wọn dò nílé bí ọmọ ibi tí ó dọ̀rá sí tí ẹ bá wá débẹ̀ lébi àdùn ni ọmọ Nàìjíríà lè sọmọ ọ̀dọ́ lébi àti títìsí ibi tí àpẹẹrẹ ìgbádùn tó dé tó ń tí gbogbo tó ṣe wọ́n kọjá lọ. kí ni Amẹ́ríkà ní pé ibẹ̀ ń lọ́rọ̀ ajé rẹ̀ ìyá ń ṣẹ́tù àwọn eléyìí lè sọ pé máa kọ́ ẹrù rẹ lọ ẹnìkan kan jà wá lógún jẹ́ tó dà wọ́n rú díẹ̀ wọ́n wá gbé sanction lérí ìránù láti 47 years mọ́tẹ́kù kọ́dẹ̀dún kọ́dẹ̀ sọ̀rọ̀ lérí tí o ní ìwọ náà níyì tó jù bẹ́ẹ̀ lọ. ó sì halẹ̀ mọ́. tó sì tako charter international charter. ìgbà tó wá yá lọ wá wò gàdà bóyá eléré Amẹ́ríkà ọ̀yẹ̀ kan gbé bàbá náà lọ síbítù torí pé bẹ́ẹ̀ ni torí pé èyí ọmọlúwàbí kò lè ó sì dìde ó sì lé bọ́ǹbù lu wọn ó sì pé lérí wọn ó ti lọ ìlú kan mo ti gbàgbé ọkọ rẹ̀ pírẹsidẹ́ǹtì rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni Venezuela àwọn náà ní epo bàjẹ́ èyí tí ń wánu òun náà lépo economic power wọn Amẹ́ríkà náà lépo àmọ́ kò wo epo rẹ̀ yín rẹ̀ epo ni tájẹ́tì wọn ni pé tí epo bá tán ní gbogbo ayé wọ́n wà di super power of the world ẹ máa wá tí wọ́n máa control economy of the whole world in control economy nísìn dọ́là rẹ̀ lẹ́ fi ń rèétí gbogbo owó ẹlẹ́ni ẹlẹ́ẹ̀kejì in control security torí United Nations bẹ́ẹ̀ni òun náà ní United States of America àwọn gbàgbára lọ́dọ̀ àwọn orílẹ̀-èdè yòókù àwọn èyí ni wọ́n ń pè ní wọ́n dáhùn ó pe NATO 33 country níbẹ̀ lábẹ́ NATO wọ́n làwọn dáhùn UK náà dáhùn ipe ta lọ sọ fún kótó lè jà wọn ju bọ́ǹbù láti tó lọ president wọn ṣe é ṣe mọ̀ pé nǹkan méjì kan bẹ̀ tí Ìránù fi ju Amẹ́ríkà lọ àkọ́kọ́ Ìránù ọ̀kọ̀ kú wọ́n rẹ̀ dí àti sacrifice àwọn wọ́n ní alimawutu rahatu ikú ìsinmi ni tó bá ti kún ní alhamdulillah ẹlẹ́ẹ̀kejì Ìránù ní ọmọ tó lè ju bọ́ǹbù sí nínú táwọn ti wà kalẹ̀ tí wọ́n di bọ́ǹbù mọ́ra tí ó lò ó. so pípa tó pa olórí Ìránù yìí wọ́n gbẹ̀san. ara ẹ̀san lẹni tí ọmọ yóò san bẹ́ẹ̀ àwọn àtàjòkó ó yọ ọkàn mo jòkó jẹ́jẹ́ ni sàwọn àtàjòkó jẹ́jẹ́ ní ìsìnkú kan wa. ìbọ́lọ̀ ti wọ́nu wánu kọ́ra. gbogbo látùsùbá nílẹ̀ dínà sọ́là mú mi kò há sa ẹni ó sábò sínú ní kí ọkàn kò sẹ́ni tí ọkàn ní sí. gbogbo òlu òkè China náà wọ̀ dọ̀ọ́dún òkè Russia ní sáwàdà ni ó pe Paris France ní ọ̀gbádùn kọ́dọ̀ ní òun ó lo bẹ́ẹ̀sì Spain wọ́n ní kò sí tọ́jọ́ Spain ní kò sí tọ́jọ́ pé kí ló ṣe fún ọ ẹ sọ̀rọ̀ ọkàn dìde lẹ́ẹ̀kan náà àbùkù ọkàn Amẹ́ríkà báyìí rí nǹkan òun ọ̀hálẹ̀ àníjọ́ mẹ́ta ni tí ẹ bá dé Tel Aviv ní sí Tel Aviv ti tán ní Israeli ìlàjì Jerusalem ti tán tó gbogbo òlù títún wá ń gbà
ṣẹ̀pẹ́ ń gbàlú ni ọgbà Mustafa Al-Jilani lọ́wọ́ Syria ọgbà Janubu Sinai lọ́wọ́ Lebanon ọgbà Janubu Sinai lọ́wọ́ Masari ń gbàlú ni yóò kàn lọ ìlú kan yóò sì máa pa àwọn èèyàn bẹ̀ yóò lòun lò nílùú yóò sì máa kọ́ lílẹ̀ yóò sì kọ́ àwọn èèyàn rẹ̀ lọ́bẹ̀ òun náà nìkan ní dààmú gbogbo mọ́tíkọ̀ yẹn gbogbo Middle Belt yẹn òun nìkan ní dààmú gbogbo wọn Israeli ni Middle East ṣeun sẹ́ǹsì mọ̀ pé Israeli ní Júù ni wọ́n bẹ́ẹ̀ni Trump Júù ni àṣẹ ẹ rí i pé jọ tí wọ́n fẹ́ bọ́ọ̀bù Pentagon gbogbo Júù ti ṣiṣẹ́ mi ọ̀wá wow ẹ lọ wádìí interconnectivity ó ti ṣẹlẹ̀ tí wọ́n fi mọ̀ pé yóò happen. wọ́n ní yóò happen wọ́n ti sọ fúnra wọn. Inter-America wá kíyèsí ni pé ẹni ọba wà ní gíláàsì kì í jù. lọ́ọ̀ fọkàn. o ti wá jùkọ ilé gíláàsì lọ́wọ́. bẹ́ẹ̀ni. ṣe pé àwọn ìránù yìí ń ba gbé tí ó mọ̀. wọ́n bẹ l'Amẹ́ríkà. wow. wọ́n dẹ̀ lè tún smọ́gù wọlé tí ò ní rí wọn. wow. ṣé ẹ mọ̀ pé ìránù nǹkan méjì ní lò. yàtọ̀ sí pé òun náà ní weapon. nítorí lo ròhí. ẹja wo bá kí ni nǹkan báyìí tí ó ṣẹlẹ̀ wọ́n fi ẹ̀mí béèrè lọ́dọ̀ Ọlọ́run sọ̀sọ̀ fún wọn. Allahu Akbar. wọ́n gbọ́kànlé Ọlọ́run. ọ̀rọ̀ pé kírísítẹ́nì àti mùsùlùmí kọ́ ẹni tí Júù pa jù kírísítẹ́nì ní Palestine kírísítẹ́nì ń bẹ Palestine rẹpẹtẹ. bẹ́ẹ̀ni kírísítẹ́nì ń bẹ ní Palestine rẹpẹtẹ. àwọn ní Ísírẹ́lì pa jù ìyà tí Ísírẹ́lì fi jẹ Yehudi tó fi jẹ Nasara kò tí ì sẹ́ni tó jìyà yẹn. bẹ́ẹ̀ni Jews Christian àti Muslim àwọn ni ọ̀tá Israeli. àwọn ọ̀tá Israeli. bẹ́ẹ̀ni. kódà ìkẹ́ẹ̀kan ni wọ́n Christian ti máa sọ pé. ọlọ́jọ́ kí Israeli borí Iran àìmọ̀kan ní dààmú ẹ̀. Israeli ọ̀kà yín kún torí ìwọ àti kírísítẹ́nì àti mùsùlùmí ibìkan náà ló tò yín sí. torí Júù làwọn. Júù làwọn nítorí wọn fẹ́ ká ẹni tó bá jẹ́ kírísítẹ́nì kó understand lọ. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀rù ń bà Amẹ́ríkà tí ó yẹ kó ṣe náà ló ṣe. ẹni tí ó bá ti lọ́lọ́run yóò máa bẹ̀rù èèyàn bí rẹ̀. tí ò bá ṣe agbára àwọn tí ń lọ ẹni níbo wọ́n pẹ̀lú kan ní Afghanistan. bẹ́ẹ̀ni. Iran lọ ní control rẹ̀. bẹ́ẹ̀ni. òun ló gbé arákàtì tọ̀ nígbà ní jáde. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí àwọn Boko Haram. bẹ́ẹ̀ni. tí wọ́n ní àwọn fẹ́ fèsì sọ́jà wọ́n di kò sí kankan ní Afghanistan. ní Amẹ́ríkà ò bí a etí mo ní wọ́n mọ̀ control náà ní control. wọ́n ń pa àwọn kan ní arákàtì Hamas. wọ́n bẹ ní Lebanon. àwọn Hezbollah. wọ́n bẹ ní Palestine. àwọn yẹn Iran ní control wọn. Amẹ́ríkà ò gbà tí mo ní ó mọ̀ sí. ṣe náà ní tún jẹ́ ṣíṣe àgbé ìyàlẹ̀ lérí 47 years irúurú rẹ̀ tó yìí tún support ìlú mi. àjẹ kúkú akọjú sóun náà. àjẹ kọjú sí. bí n bá kọjú sí àwọn tí ò kún mi tẹ́lẹ̀ ó padà kún mi gbogbo wọn wá kún. ìtí wọ́n ní kí Trump wá sí lẹ́lẹ̀kejì ní ṣe yẹn. n tó wá sí ní second term nìyẹn. kí ló wá fún. tẹ ẹ bá sì wo election wọn dáadáa kò wọlé. wọ́n rún mọ́ ni. wọ́n rún mọ́ kò síbi tí ọ̀sán rún mọ́. wow. torí opposite fẹ́ kó wá sí kí ni torí ìránù yẹn ẹ̀rù ìránù ń bà wọ́n. because àgbéyàlé ní 47 years ó yẹ kó pariwo sáyé but kó pariwo ṣáàṣì mọ̀ pé ìránù ní sọ pé wọ́n rà gbádá. bẹ́ẹ̀ni. a pe bàbá wa kan ọlọ́mọṣàkẹ́ ò ti ṣaláìsí Umar Nasif ẹ̀rì pé mà gbọ́ Umar Nasif tá à ń ṣe prógámù wọn ọmọ Saudi ni ó wà nínú bèká níbi sẹ́nitọ̀ òun ni igbákejì senate president. lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ gan. bàbá jàlábí àmárùn ló ní. láìláìlàdà bí ó sì lówó dé kò ṣe é sọ. ó sì ní kóòtù méjì. ó sì ní mọ́sálà méjì kìíní àbáyá sálámà rẹ̀ tí márààrún bá ti gbó táwọn bá sọ pé ó sì láṣọ oorun alápákúrú méjì ọ̀tán pyjamas
tí wọ́n bá ní aṣọ yìí ti gbó wọn kò márààrún yóò kó tọrọ fún àwọn mẹgáàdì rẹ̀. ok yóò tún ra márùn mi yóò kó kóòtù wọn náà tọrọ yóò tún rà mí yóò kó mọ́sílà wọn náà tọrọ yóò tún rà mí ọ̀tán márùn-ún tó bá kó ẹyọ kan wọn kó lọ lè dra cleaner wọn fọ wọn lọ wọn sì kó wa bí ti sáyé nù mẹ́yà sọ táwa nílẹ̀ bàtà ń kọ́ àbí fìlà. bẹ́ẹ̀ wá làwọn ìranù tó bá ti wé láàrin dúdú wọn tó sì rí dúdú kan gbélé wọn sáyé wọn lọ́nu. Masha Allah. àwọn òsì láwọn ọkọ̀ máa ṣẹ̀kẹ́ kálukọ́ kọ́ fúláàtì ẹ̀ máa gbé ìgbàgbà dédé lù wọ́n fáàrí ọ̀fà. mo nílẹ̀ níbi báyìí mo kọ́lé síbi báyìí làwọn èèyàn máa fi ṣe fáàrí lọ́dọ̀ àwọn ò ṣe yún ìlú wọn wọ́n sì tún lu wọn ṣe wọ́n sì dúró tọ́lọ́. ìtọ́dààmú Nàìjíríà tá a fi tètè lọ síwájú ni pé gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí ìwà ò tó wa ní lẹ́vù. ṣé nìjẹ́ ilẹ̀ fi wé Nàìjíríà. àbí Ghana ó ti tóbi tó. ẹ tẹ̀ fi Ghana lẹ̀ ṣé Kútọ́nù lẹ́ fi wé Nàìjíríà. ṣé Cameroon lẹ́ fi wé Nàìjíríà. Burkina Faso tẹ̀ tún jìnnà sí wa ṣé Chad lẹ́ fi wé Nàìjíríà. àbí Gabon. ṣé àdìpé gbogbo àwọn yìí wọn ò ní láàrin Nàìjíríà ní Nàìjíríà ò fi síríọ́sì. tó bá ti kọ́ wà ní mọ́ntíkọ̀ yóò lé àwọn tí yóò lé Egypt ò ní kankan kọ́dà epo rẹ̀ owó pẹ́ẹ̀kì àmọ́ tí ẹ bá dé Egypt lónìí tí ẹ bá dé Cairo ẹrù pẹ́ dé Paris. wọ́n fowó ṣe dáadáa sílùú. ẹrù pẹ́ dé Paris ni torí pé gbogbo àwọn tó wà mọ́ntíkọ̀ rẹ̀ tó wà ní agbègbè rẹ̀ wọ́n jọ ń léra wọn. ẹrù pé ilé tẹ́ gbà gan Masha Allah torí náà wàhálà tí wọ́n ń bẹ nísìnyí kíláàsì ọ̀wọ́n ọjà kí wàá ní solution. torí nísìnyí wọ́n tún darí rẹ̀ sọ́dọ̀ ìjọba ni pé ààbò nìkan ṣe wọ́n báyìí kí níjọba ó ṣe. ìjọba ní tiẹ̀. ẹ sáwò. gbogbo òlú ta ni àwọn náà ti po iye epo wọn. kọ́dà ọmọ Nàìjíríà rẹ̀ kó lówó jù lásìkò tá a wà yìí. àwa ló yẹ ká níyà láyé owó jù. corruption wá jẹ́. corruption Nàìjíríà sì refinery àwọn làbúrò olú epo lọ́wọ́. wọ́n tún bá wa kọ́ àrí manage. àmọ́ wá sẹ́nu. owó táwọn èèyàn ó pín ni wọ́n ń dù. Nàìjíríà ló yẹ kó rówó jù ẹ wo ìgbà tó fi jagun Gulf 92 láyé Babangida ẹ rí i pé gbà tí refinery wa ṣiṣẹ́ àwa la rówó jù. bẹ́ẹ̀ni. àwa ló yẹ ká rówó lásìkò sí. bẹ́ẹ̀ni. torí pé tá a bá ti ṣe refinery wa kò sí pàwọn òkè kò lọ́mọ́rọ́sì. bẹ́ẹ̀ni. ilé wa láti máa wéko. bẹ́ẹ̀ni. á dẹ̀ tún máa tẹ́ko gbogbo àwọn labours wa kò sí ní léwó bó ṣe léwó yìí. àgbẹ̀ àwa aládòwó jù níjọba ni bàbá àbẹ̀rù Ọlọ́run ẹ̀yọ̀ kan tó dààmú wa àbẹ̀rù Ọlọ́run tó bá yẹ pé àbẹ̀rù Ọlọ́run ni ọmọ Nàìjíríà kíkọ́ ọmọ tán máa ń dì mọ̀ gbàtẹ́ tí ń pè mí bẹ́ẹ̀ni mo láwọn ọmọ ìgbé mọ́tò jáde yín gbé jáde pé kí n tẹ̀ jáde síta epo tán epo ti lọlẹ̀ ní ọmọ Nàìjíríà kọ́ ẹ̀kọ́ máa lóru mọ́tò tí ẹ bá rọ ọmọ Saudi tí ń lóru mọ́tò tí ń lò Saudi ọ̀ chẹ́ẹ̀kì rẹ̀ pé kí ló ń fowó ṣe ẹ ti sọ̀rọ̀ dé yìí kó ẹ ṣàǹdẹ̀kà á irinṣẹ́ ni mọ́tò. kí ni irú mọ́tò tí wọ́n ń lò yìí wọ́n chẹ́kì rẹ̀ pé bóyá o mu drug ọwọ́ á lóru ó tìrì Corolla ọwọ́ á lóru masu ó nẹ́yìn wọ́n ní kí ni ẹ tẹ̀sán ó dé ọmọ Saudi gidi ní ọ̀la ìjọba wa kọ́ bẹ̀rù Ọlọ́run ẹlòmíì ò tún máa tẹ̀ra rẹ̀ ọmọ Yorùbá aláwọ̀ Haúsá kẹ́ni àwọn Fúlàní kẹ́ni ta lọ́kọ́ rìfánárì sẹ́kọ̀ọ́ sọmọ Yorùbá ni kí lẹ́yìn ọmọ olówó Yorùbá ń ṣe ẹ wà ní Haúsá ló ń rúlu wa Haúsá tó gbọ́ ìdáná ẹ tún máa dákọ ìdídákọ àwọn ilẹ̀ Ìgbò ẹ tún máa ìlú ń ta aláwùsá ṣe tọ́gbà wálẹ̀ tálíkò Dangote ṣe tọ́gbà wálẹ̀ ẹ létí ìka Yorùbá Ìgbò ló tún ní rí owó tó lè fi ṣe nǹkan bẹ́ẹ̀. ìwọ làwọn kí wà làwọn Yorùbá wá ń ṣe Yorùbá bẹ̀lẹ̀ pírẹsidẹ́ǹtì ẹni ẹ̀fẹ́ já Yorùbá nation àmọ́ ní àṣírí Yorùbá dàrú báyìí Yorùbá ní rúùlù kìí ṣàwùsá. ẹ ti ní Yorùbá kan tó hàn wá lé mọ́ o tún wá ní ẹ̀tún fẹ́ ṣe Yorùbá nation mo ní ẹ̀kún. ó bọ́ kò ní Yorùbá nation mọ́. bẹ́ẹ̀ni. Tinubu ti ń ṣe yẹ́ẹ̀kùn ni. torí náà ẹ fi ràn án lọ́wọ́. bá a bá fẹ́ ṣe é dáa tí a fi ní solution sí kinní yìí ẹyọ kan ni àlà àwòdàtú wọ̀rọ̀jú ìlọ̀lá ẹja padà sọ́dọ̀ Ọlọ́run. ká máa bẹ́ẹ̀ kò sí tí o sì wà lùkọ́ rà àwọn aṣíwájú wa ká ṣèjọba rẹ̀ tí ó tààrà lọ́rùn tí mẹ́kúnnù ó sì gbádùn. bàbá tá a bá ti padà sọ́dọ̀ Ọlọ́run aṣíwájú ọmọ ẹgbẹ́ Ọlọ́run ni a ṣe pẹ̀lú ìlú. aláwọ̀ pa yóò sì máa ṣe bẹ́ẹ̀ lọ
gbogbo orú èyí tí ń ṣe tí ẹ bá rọ́ṣìṣẹ́ ìjọba tó bá kọ́lé ọjà lè ní níbo ló ti rówó oṣù níbo ni wọ́n sọ fún. ẹ yọ sọ́bsidì kú òun bí epo ẹ fi sálárì ẹ fowó kún. sọ́bsidì tẹ́ ẹ yọ àwọn òṣìṣẹ́ ìjọba. ibẹ̀ ni ó bá sì lé lérí. Allahu Akbar. àwọn èèyàn máa dúṣẹ́ ìjọba láti ṣe ni. àwọn èèyàn wá bí wọ́n ṣe kú òun bẹ́ẹ̀ ní. tẹ́ bá rí dókítà kan tó gba dókítà lónìí medical doctor onílòwò dùn Nàìjíríà. bẹ́ẹ̀ni àní bí wọ́n ṣe jáde kó lóde ẹni tó ń líìdì tí ń tọ́jú èèyàn jù láyé ní sẹ́kọ̀ndì gbogbo ayé ọmọ Nàìjíríà ni. ẹ̀yin olùtẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá níbi a ti dìde òun náà ni pé ìṣòro bá wa lórílẹ̀‐èdè yìí kì í wá sórílẹ̀‐èdè yìí nìkan ọba ní gbogbo àgbáyé ó kún ṣòro tá a ti ní tẹ́lẹ̀ látàrí pé Amẹ́ríkà àti Israel wọ́n dìde ogun sí Iran eléyìí fa kí ọ̀nà bí àwọn epo ń gbà jáde wọ́n ti àwọn kan ẹnu èyí tí wọ́n ń jáde ó jẹ́ kówó rẹ̀ ó lọ òkè Nàìjíríà ò sì lè fa owó epo wálẹ̀ torí yóò kó bá OPEC decision tí wọ́n ti take wọ́n sì fáìní wa tá a tún máa san gbèsè tí ó pọ̀ so níbo láti wá gbéra láti gbéra náà ni pé ká nífẹ̀ẹ́ Ọlọ́run tọkàntọkàn ká ṣe ìfẹ́ rẹ̀ ní gbogbo ìgbà ká sì fẹ́ràn orílẹ̀-èdè wa bá a bá sì rí àwọn tí wọ́n wà nínú àkóso ìjọba tí wọ́n bá ń ṣe ìjọba láti tún nǹkan ṣe ká kún wọn bá a bá rí pọ́nà ni wọn ò mọ̀ ká bẹ Ọlọ́run kó fọ̀nà hàn wọ́n àì máa bá àwọn olórí jà àfi ká máa bẹ Ọlọ́run fún wọn pé k'Ọlọ́run kó ṣamọ̀nà wọn ká lè ṣe ń tí ọ̀rọ̀ mẹ̀kúnnù lọ́rùn so àtọ̀rọ̀ fún gbogbo bí wọ́n ti ń ṣèjọba lórílẹ̀‐èdè Nàìjíríà yìí àwọn olórí wa Ọlọ́run bá ṣamọ̀nà wọn Ọlọ́run bá dúró tì wọ́n má jẹ́ wọn ó sì ṣe tọ́ wọn sọ́nà tí mẹ̀kúnnù ò fi gbádùn tí gbogbo nǹkan ó fi máa lọ dáadáa Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún wa nǹkan wọn ìṣòro tá a ní ìṣòro àìní the type of leadership tó yẹ ká ní ni àmọ́ pẹ̀lú àwọn tá a ní iná wàláì bàbá kún wọn lè tún nǹkan ṣe Ọlọ́run ó fún wọn ṣe adúpẹ́ fún àlùfáà wa tí wọ́n wá lẹ́nu Sheikh Abdullahi Salati tí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn àgbà mísínà NESFAT táwọn náà tún jẹ́ chief imam ní Òkè Àdínì nílùú Ìlọrin bí kọlọmbà ṣàlékún dáadáa fún yín Ọlọ́run jẹ́ kẹ́ ṣe pẹ́ àtúmọ̀ ké sí nígbà míì pẹ̀lú ògo Ọlọ́run èmi àti ẹ̀yin ẹja dágbére fún àwọn èèyàn wa pé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.